Ǹjẹ́ lórúkọ Ọlọ́run ọba tí sọ̀rọ̀ dọ̀rọ̀ fún gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ òun la fi gàtẹ́ ètò tá a pè ní lérò tèmi. Òun mo tún fi ń kí gbogbo ọmọ Nàìjíríà káàbọ̀ sórí ètò tá a pè ní èrò tèmi èrò tí èrò tí gbogbo wa òun náà lètò yìí dálé lórí. Mukhtar Abíọ́dún lórúkọ tèmi jẹ́ o ajé lọ́gbọ́n lórúkọ bàbá tó bí mi lọ́mọ lálẹ́dẹ̀ Òṣogbo. Èmi ni gòǹgò bí àgbà ajókòó dàgbà má jù pé ránṣẹ́ ọmọ kékeré àbíwá àgbà níkùn. Lórí ètò fún tèmi àlejò wa wọ́n ti wà ní yàrá agbára pẹ̀lú mi. Àlejò wa ògbóǹtarìgì oníròyìn ni wọ́n jẹ́, wọ́n tún jẹ́ olóṣèlú, wọ́n sì tún jẹ́ ọ̀mọ̀wé tó jẹ́ pé wọ́n tún ní ẹyinjú àánú tí wọ́n fi ń dá sí tọmọnìyàn pàápàá jùlọ àwọn tó bá kù díẹ̀ káàtó fún láwùjọ. Wọ́n bíbí ìlú Òṣogbo ni wọ́n tawé tagbò nílùú Òṣogbo nílẹ̀ Yorùbá Nàìjíríà, wọ́n tó káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ògo ni wọ́n jẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Àlejò mi ta ni mò ń perí, àwọn náà ni Alhaji Honourable Ibrahim Adeoti tí wọ́n jẹ́ ọ̀gá àgbà pátápátá fún iléèwé Icon Universal Polytechnic nílùú Òṣogbo. Ẹ bá ń kí àwọn èèyàn lù. ṣe olóòtú ṣe mo dúpẹ́, ọlọ́run ọba ń bẹ dúpẹ́ fún yín. Àmín 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 àmín. Ọlọ́run ọba tí ó máa ń ṣàpèjúwe èèyàn tí ò fi yẹ̀dá. Ẹ ti sọ ètò pọ̀, ẹ dúpẹ́ lọ́wọ́ yín fún àpọ́nlé rẹpẹtẹ tẹ́ ẹ ṣe, bó tẹ̀ jẹ́ pé àti ẹ̀ tó bẹ́ẹ̀ ṣe pé wá. Ẹ jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ẹ jù bẹ́ẹ̀ lọ. Tá bá sọ̀rọ̀ nípa aṣẹ́ ìròyìn àwọn òyìn wájú láwò kọ́ṣe ni ìlànà tẹ́ ẹ fi lélẹ̀ náà ó dẹ̀ jẹ́ pé ẹ̀yin ò múṣe níṣẹ́ ní sàn-án ṣùgbọ́n àwọn tẹ́ ẹ ti múṣe sẹ́yìn bó lè ṣe bá lòun òfin gbá wọn èyí tó ti fáwọn tó ti fíhùn nípa wọn. ẹ wàá tún pa mi, my brother. So Ibrahim Adeoti Abiodun lórúkọ mi, ọmọ ilé òyèrè nítorí ló kàn ní ìlú Òṣogbo mi báyìí. St. Clair's Nursery and Primary School ni mo ti bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ mi. Ó ti mo lọ sí ti Òṣogbo Grammar School. Lẹ́yìn ìgbà yẹn mo lọ sí Federal Polytechnic Bida. Ibẹ̀ mo àgbà lọ sí ìlú òyìnbó, lọ sí ilẹ̀ Russia. Ibẹ̀ ni mo ti lọ kọ́ṣẹ́ oníwèé ìròyìn àgbáyé. Ó tún wá di pé níbi 30 ọdún ó lé méjì báyìí gérégé ló pé ní oṣù tá ìṣẹ̀lẹ̀ tán 1997 ni mo kọrí sí New York nílùú Amẹ́ríkà. Ibẹ̀ ni mo wà tí mò ń gbé. Àmọ́ láti bí ọdún 15 mi ò jìnnà sílé rárá. Lọ́lọ́kan òjọ̀kan tá ń dá sí àwọn ètò àti ìlọsíwájú nílùú Òṣogbo àti ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n bá ti agbára wa ká. Ẹ ṣeun, ẹ kú ìrìn àjò. Bàbá ní wá wò ó, Ibrahim Adeoti ní gẹ́gẹ́ bí ìrírí yín nípa iṣẹ́ ìròyìn gẹ́gẹ́ bí ẹ ti jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ àti gẹ́gẹ́ bí ìrírí yín lókè òkun, ẹ ló ti pé 30 ọdún ó lé méjì tẹ́ ti ń lọ tẹ́ ti ń bọ̀ tẹ́ ti ń lọ tẹ́ ti ń bọ̀ ní àwọn ìlú káàkiri. Tó bá ní agbésẹ́gbẹ̀ẹ́ ara wọn, iṣẹ́ ìròyìn ní Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé gẹ́gẹ́ bí ìrírí yín bó lẹ́ ṣe gbésẹ́gbẹ̀ẹ́ ara wọn. Bó tilẹ̀ jẹ́ pé ní òkè òkun àwọn ní ọ̀pọ̀lọpọ̀ ìdàgbàsókè tó ṣe wípé ó jẹ́ bí àǹfààní fún àwọn tó ń ṣiṣẹ́. Àmọ́ tá bá ní pé ká wo wípé tọ̀ dànsákì láàrin àwọn tó ń ṣiṣẹ́ yìí o, àwọn Nàìjíríà wọn ṣe fọwọ́ fi sẹ́yìn o. Nítorí pé bó ti mọ nǹkan tí wọ́n ń dánwò ń bí báyìí táwọn ọmọ wa sì ń dánwò tán wá sókè òkun, ó jẹ́ nǹkan tó ṣe kó lámì, tó jẹ́ nǹkan òwúrí. Irú ọ̀nkọ́ ọlọ́jẹ̀dé ọmọ Dákẹ́bẹ̀ ni wọ́n ti win Pulitzer Prize fún ti iṣẹ́ ìròyìn tá a gbé lọ́wọ́ yìí. Ẹ máa rí gbà tó tún yá gan tí Panama Papers tí wọ́n tú àṣírí gbogbo àwọn tí wọ́n lu jìbìtì tí wọ́n lọ ń fi orúkọ lórúkọ láti lọ máa kó owó tó ń jí bíbá lọ sí òkè òkun. Ara àwọn oníwèé ìròyìn tí wọ́n dá sí àwọn ọmọ Nàìjíríà pọ̀ nínú wọn tí wọ́n jọ ṣèwádìí yẹn tó fi lè yanjú. Tẹ́ bá tún wá wo àwọn iléeṣẹ́ oríṣiríṣi gẹ́gẹ́ bí BBC News, CNN láti sọ pé wọ́n lámìlaka jù nínú iṣẹ́ tá a gbé lọ́wọ́ ẹ̀. Ipa tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kó ń bẹ̀ wọ́n ṣe é kódà ní Al Jazeera ọmọ obìnrin Yorùbá kan wà ń bẹ̀ tó máa ń ṣe anchor fún wọn bẹ̀ náà.
tó máa ń darí ètò. Fún díẹ̀ yìí ńkọ́, ó jẹ́ ká rí mọ̀ dájú wípé ẹ̀kọ́ tó yè kooro ni wọ́n ń fún àwọn ọmọ wa níbí. tí wọ́n bá dé ìlú míì lọ́hùn tó bá dé ìlú míì wọ́n ń gboríyìn. kódà nígbà náà wọ́n ń gboríyìn. ẹ ṣeun bàbá tún ní ká wá wò ó nípa ètò ẹ̀kọ́ gẹ́gẹ́ bí olùdásílẹ̀ Icon Universal Polytechnic. Tá a bá gbé ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ iléèwé gíga àti ètò ẹ̀kọ́ òkè òkun náà gẹ́gẹ́ bí ìrírí ipò lẹ́sẹ̀ gbèsè gbéra wọn. Ó yàtọ̀ púpọ̀. Lọ́nà wo? Ṣe àkọ́kọ́ ni wípé ọwọ́ tá a fi mú níbí ó yàtọ̀ sọ́wọ́ tá a fi mú lọ́hùn. Kí ni ó jẹ́ kí n sọ báyẹn? Tó bá ti jẹ́ pé nípa ti ẹ̀kọ́ gíga ni o là ń sọ̀rọ̀ ẹ̀ sìn yìí. Àwọn ń wo ìdásílẹ̀ kọ̀ọ̀kan yálà yunifásitì ni o, polytechnic ni o, research institute ni o ní òkè òkun gẹ́gẹ́ bí iṣẹ́ aládàáni tó dẹ̀ ṣe pé ṣé kí ni o, ó ti gbòmìnira tó dá dúró. Fún díẹ̀ yìí kan, ó máa ti ní àwọn gbogbo tó bá nílò ìjọba tàbí àwọn tó ní iléeṣẹ́ yẹn, wọ́n á ti yànyàn rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. Ìyẹn làwọn olóyìnbó máa ń pè ní budget. Nínú budget yẹn, bí àtọ́ máa ń ṣètò ìlú wọ́n ṣe máa ń ṣe. Èló náà fáwọn òṣìṣẹ́ o, èló náà fi kọ́ ilé ìṣúná fẹ́ kọ́ àwọn nǹkan tó gẹ́gẹ́ bí nǹkan àlùmọ́nì kan bá need fún ìdàgbàsókè ibẹ̀ yẹn wọ́n á ti ní. Kò dàbí ti Nàìjíríà tó yẹ pé ìjọ àjò láàárín kan náà. Tẹ́ bá wò pé àwọn ilé ẹ̀kọ́ gíga ta ní bíbá ìsìn òní àwọn adaṣẹ́lẹ̀ ọ̀la àwọn afárúgbùdù. Mi sọ wá kán má daṣẹ́lẹ̀ o, mi lè sọ wá wọn ní ẹ̀tọ́ láti ṣe nǹkan tó ń ṣe. Àmọ́ gbàgbọ́ mi ni pé tí ìjọba àpapọ̀ tí wọ́n bá lè padà tún ọ̀rọ̀ yẹn rò, irú ẹ̀ńtà ní tó ń ṣe aṣojú wa ń sìn Dr. Aláùsá, inú mi dẹ̀ dùn pé ìlú òyìnbó láwọn náà gbéra, Chicago náà gbé. Ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí pé area medical ni wọ́n focus jùlọ nínú business wọn. Àwọn ni Ministry of Education sìn yìí. Eléyìí tíjọba máa sọ pé òkè o, èmi máa sanwó òṣìṣẹ́, èmi ni màá ṣe wá, wọ́n á ti fún wọn lówó ní budget. Àwọn iléèwé mi ìfẹ́ máa dárúkọ àwọn tí mo ti ẹ̀ mọ̀ pẹ̀lẹ́ rí ẹ̀kúrí atẹ́gùn làwà ẹ̀. Owó tí wọ́n ń gbà àwọn kò dá padà sápò ìjọba. Bẹ́ẹ̀ ni gbogbo ẹni mo fi sọ. Bẹ́ẹ̀ ni mo sọ. Ìjọba sì máa ń fowó ara wọn san, ìjọba máa fowó sanwó oṣù fún wọn. Ìwọ́n fi sọ pé kí ìjọba àpapọ̀ wọn kán jókòó kán tú gbogbo kíní ẹ̀rọ padà. Gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga yẹn kán jẹ́ kán dá wà. Wọ́n bá dá wà. Kí wọ́n dá nǹkan ètò ara wọn ṣe. Kán dé ètò ara wọn ṣe, wọ́n á ti mọ̀ pé iye báyìí ló lè wọlé o. Pé o ṣe o jẹ. O ṣe o jẹ àdá fún yín. Ń tábàrà wọn bá ká wọn ní dáwọ́lé. Ìjọba ò lè fi owó tó yẹ ká san fún wọn fi ṣe nǹkan míì. Wọ́n lè máa ìrànlọ́wọ́ mi fún wọn, yẹn náà ń pè ní grant, owó tán ní dá padà. Pé tọ̀ a rí i pé ẹ nílò classroom bíi 20 nsìn. Ìjọba under third fund tán ti ń ṣe already o. A lè fún yín ní a lè fún yín 10. Àmọ́ nǹkan tó bá jọ owó oṣù tán fẹ́ kí gbogbo à ń daṣẹ́lẹ̀ yìí kó dá ọdún, ó di dandan kí wọ́n jùwọ́ àwọn iléèwé yẹn fún wọn. Wọ́n máa jùwọ́ ẹ̀ lẹ̀ kò mí pé wọ́n lè ṣe bó ṣe wù wọ́n. Wọ́n á wá níbi ìgbìmọ̀ kan tá máa ṣe olùdarí tádẹ̀ ṣe máa ṣe àkóso láti máa wo àwọn òfin tán bá là kalẹ̀ bóyá àwọn ilé ẹ̀kọ́ gíga bóyá wọ́n ń tẹ̀lé tàbí wọn ò tẹ̀lé. Tó gbogbo ìbá ọwọ́ ìjọba ló kù sí tó pọ̀. Ọwọ́ gbogbo wa ló kù sí. Ṣé ẹ mọ̀ pé àwọn ọ̀jọ̀gbọ́n là ń sọ̀rọ̀ yìí? Ó ṣeé ṣe káwọn kan tán tún ní àwọn ọ̀nà míì tó tún dàbí eléyìí tí mo sọ yìí lọ. Àmọ́ èmi ń sọ lè lára ìrírí tí mo ti rí lókè òkun. Wípé tí wọ́n bá lè gbà kí wọ́n máa darí nǹkan wọn fúnra wọn. Àwọn gá mọ̀ pé a kò ní gba àwọn òṣìṣẹ́ tó ṣe pé ọ̀gá tà wọ́n lárò pé wọ́n ṣe ń sìn nìyẹn. Débi pé ìgbìmọ̀ kan wà tó jókòó gbà yẹn tí mo wá kà lórí report tí committee yẹn ṣe tó ń sọ wípé àwọn agbálẹ̀ ní àwọn iléèwé ẹ̀kọ́ gíga kan ó pọ̀ ju àwọn tó tiẹ̀ ń káwọn ọmọ níṣẹ́ gan lọ. Ìtọ́ wọn ti mọ̀ pé tọ́ máa láti sọ pé wọ́n wà lórí payroll ìjọba ó dandan kẹ́ ṣe kí ni kẹ́ fún wọn lówó. Àmọ́ ká pé nǹkan tẹ́yàn ṣe lẹ́yàn fẹ́ jẹ àwọn náà wọ́n á tún dígbọ́n sí bí wọ́n ṣe máa ṣe ọrọ̀ ajé wọn. Ẹ ṣeun. Ẹ já wa lọ sí ọ̀rọ̀ ìṣèjọba. Tá bá ní àwò
gẹ́gẹ́ bí ọmọ ìlú Òṣogbo, ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ Nàìjíríà, ọmọ ilẹ̀ adúláwọ̀. Ìjọba wa Nàìjíríà látẹ̀yìnwá sísìn, a mọ̀ pé a lè fira wa wé àwọn ìlú òkè lọ́hùn, àmọ́ ìyàtọ̀ wo lẹ rí pé ó ti dé bá àti pé ojú wo lẹ fi wò? ìbéèrè tẹ́ bí yẹn ìbéèrè tó ṣe pé ó pín sọ́nà oríṣiríṣi. Tá bá ní ká wò lórí pé a kàn mú láti ibi pẹlẹbẹ náà, a níjọba ìbílẹ̀ ní Nàìjíríà, ní Ọ̀ṣun, lọ́ṣun. èmi lọ bẹ̀ mi ìrẹ́ òṣìṣẹ́ nǹkan bẹ̀. Mi ò dẹ̀ sọ lẹ́yìn torí pé PDP APC mi ò ń ṣọmọ PDP ní ìṣọmọ APC. Bó tilẹ̀ jẹ́ pé APC ni mo ṣe pẹ̀lú jùlọ nínú ìrìn àjò ayé mi nínú òṣèlú láwọn tó wà ní APC sí mo sọ. A níjọba ìbílẹ̀ kò dẹ̀ kó rí bẹ́ẹ̀. Gbogbo nǹkan tó ìtọ́jú ìjọba ìbílẹ̀ ló súnmọ́ aráàlú jù. Gbogbo tó bá jẹ́ áwọ̀ láàrin ìjọba ìpínlẹ̀ àti ti àpapọ̀, àdúrà ni pé wọ́n ti yanjú ẹ̀. Nítorí wọ́n ní bẹ́ẹ̀ méjì bá ń jà ní. Mo ní àwọn ọmọ nílé ìwé mi láti lè gba ìwé pé ọmọ ìlú báyìí ni mí, ó di wàhálà sí wọn lọ́rùn. Kò sóṣìṣẹ́ tí ó fún wọn. Tí ó fún wọn, wọ́n á ní ẹ lọ abẹ́rẹ́, ẹ lọ wá, ẹ lọ awọ́. The other day ọmọ àǹtí mi fẹ́ ṣe marriage, abẹ́rẹ́ náà ìṣẹ̀lẹ̀ lọ́kàn tó pé local government lẹ́gbẹ̀ẹ́ à ń gbọ́nà mẹ́rin lọ́kàn ti ṣe. Gbogbo àwọn kan báyẹn kò yẹ kó rí bẹ́ẹ̀. Nípa ti ìjọba ìpínlẹ̀, mo rí àwọn nǹkan kan tí ó tẹ́ mi lọ́rùn nínú nǹkan tó ń ṣe ní Ọ̀ṣun náà. Mo sì mọ̀ pé ara nǹkan tó ń fi rí ṣe kò ju pé owó tí ìjọba àpapọ̀ ń fún wọn. Kódà kì í ṣe ọ̀nà méjì ọ̀nà mẹ́ta nǹkan tó ń gbà tẹ́lẹ̀ nígbà tó wọ́n jọba. Ó ti rú tó tiẹ̀ pọ̀ gan. Lórí máa ń follow gba information lórí budget office wọ́n máa ń release. Àmọ́ tán bá tiẹ̀ á fún wọn lówó tó pọ̀ náà tán bá ná sí ìbùkọ́ ṣáfẹ́ mú wọn sí i. Ǹjẹ́ sọ báyìí ni pé ìjọba gómìnà Adémọ́lá Adélékè wọ́n ti gbìyànjú dáadáa nípínlẹ̀ Ọ̀ṣun. Adóńgbò ìbá dáadáa, àmọ́ tó bá kó gbìyànjú mo ṣàbòsí ni. Èmi ò dẹ̀ máa bòsí ṣe mùsùlùmí ní mí tó ń kírun. Ó gbìyànjú náà. Àwọn ọ̀nà bo ni wọ́n ti gbìyànjú tẹ́lẹ̀ sọ? Wọ́n ṣàtún àwọn ọ̀nà kan ṣe tí mo dẹ̀ rí káàkiri nípínlẹ̀ Ọ̀ṣun, kì í ṣe lóṣogbo nìkan, Ifẹ̀, Ẹdẹ tí mo rí. Òye ń sìn. Ìyẹn àkọ́kọ́. Kó tó di pé rògbòdìyàn wà láàrin àwọn àti ìjọba àpapọ̀, wọn kan máa ń sanwó òṣìṣẹ́. Ṣé mo parọ́ ni? Tẹ bá dẹ̀ wo ìpínlẹ̀ Ọ̀ṣun bíbá yìí, ó dàbí pé àwọn tó ń gbowó oṣù yẹn ló pọ̀ jù ní àwùjọ. Wọ́n máa ń gbowó oṣù déédéé. Ọ̀rọ̀ okòwò ajé á ṣe kí ni o? A lọ sókè sí. Bó tilẹ̀ jẹ́ pé láwọn nǹkan míì náà tí mi ò nífẹ̀ẹ́ sí. Irú kí ni? Èmi ò rí káwọn iléeṣẹ́ alákan wá dá iléeṣẹ́ lẹ́yìn bíbá. Ẹ bá wo Ògùn State, ẹ wo Lagos State níbi àpèjúwe. Ibi tí wọ́n ti máa ń rí dàgbàsókè jù fún àwọn òṣìṣẹ́ náà ni, àmọ́ kì í ṣe àwọn òṣìṣẹ́ tó ń dára léjọba. Àwọn tó ń ṣiṣẹ́ ní àwọn iléeṣẹ́ aládàáni nírú Ìbẹ̀jú Lẹ́kí ń sì láti lọ sílé, àmọ́ Dangote wà níbẹ̀. Bẹ́ẹ̀ kọ́, àìmọye iléeṣẹ́ tí a ti lọ sógun sí láti Ìbẹ̀sà lọ gbogbo ẹ̀, ẹ̀kọ́ máa rí lọ́tún lósìn oríṣiríṣi factory industries. Ìgbà táwọn tí wàá jọba ń sìn àárí kan gbé iléeṣẹ́ nǹkan wa. So bóyá wọ́n dẹ̀ ń ṣẹ́rí lórí lọ́wọ́ ni omi ò mọ̀, àmọ́ èmi ò mọ̀ tó wá dẹ̀ wà ẹ lè là mí lọ́yẹ̀. So àárín yẹn ó ṣe pàtàkì pé kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kan gbìyànjú sí i. Ìwọ́n táwọn bá ní ṣe iléeṣẹ́ aládàáni, nǹkan tó ń jẹ́ dàgbàsókè ìdí kò lè wáyé o. Bẹ́ẹ̀ ni. Pẹ̀lú ìṣèjọba ọdún tó fẹ́ pọ́dún mẹ́ta báyìí tí gómìnà Adélékè ti wà lórí àlééfà, wọ́n bá ní ẹ wò pé ṣiṣẹ́ tí wọ́n ṣe ti kájú ẹ̀ níbi pé kí wọ́n ṣẹlẹ̀ kejì, ṣé wọ́n deserve ẹ̀? Lọ́dọ̀ tèmi. Oríṣiríṣi mo sọ bẹ́ẹ̀ yẹ pé torí pé wá mi ò like wọn àbí torí wọ́n jẹ́ PDP or anything. Èmi rí nǹkan kan tí mi ò nífẹ̀ẹ́ sí. Ṣẹ́rí ìbéèrè yẹn má bínú lóòtù. Ọ̀rọ̀ tí màá ṣẹlẹ̀ máa like. Sọ ẹ jágbọ́. Nǹkan tí mo ní mínì lórí pé kán ṣe second term náà. Àwọn ará Ọ̀ṣun ló máa dìtà nìyẹn.
yes ṣé opinion mi ń sìn yìí tí n bá ní kí wọ́n ṣe wọ́n á ní pé gbájú mò ń jẹ nǹkan lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ dẹ̀ ni mi àti wọn àjọ pàdé. ká wá lè fẹ́ dìbò gẹ́gẹ́ bí ìbò ẹyọ kan tẹ́ ní ṣe tẹ̀ fún wọn pé kán dé. ó depend ẹni tó bá ń contest against wọn. mo láti wọ nǹkan tó gbé kalẹ̀ náà máa wọ̀ tún àtòsí èmi ò kọ́ kí n dijú ṣe nǹkan. àwọn ọmọ ẹgbẹ́ APC ó wà nbẹ ADC ní ó gbéyàn lẹ gbogbo ó gbéyàn. èmi ò ń dìbò fẹ́ bẹ́ẹ̀ o. èèyàn lè máa ń dìbò fún. àmì ò believe gba àwọn dìbò fẹ́ gbẹ́. ó yẹ ká lọ sínú APC nígbà náà gbogbo àwọn ọmọ òye tó ń bẹ lé APC lọ́sùn wa ta lẹ́yìn rò pé ó yẹ kí APC mú tí ó lè kojú gómìnà Adeleke. ẹ rò pé ó láwọn nǹkan tí mi lè sọ lórí atẹ́gùn àti táwọn máa tàn yín lókù. àmọ́ nǹkan tẹ́mi rò pé ó yẹ kí wọ́n ṣe ká ní pé wọ́n nìkan ṣe o. àwọn ẹgbẹ́ yòókù kì í lọ kó jẹ́ APC ó lè jẹ́ ADC ìmọ̀lára òfò lè jẹ́ tẹ́ni ẹ̀dá ẹgbẹ́. ó ní pé wọ́n á wò wípé káwọn máa ṣe nǹkan máa ṣe ń ṣe tẹ́lẹ̀ tán máa fẹ́ kí nǹkan kó change. tẹ́lẹ̀ bí kò gbówólẹ̀ kó pariwo kó ṣe kí ẹ máa wò ó níwò pé òkè o kí ni àwọn nǹkan tó ti wà lọ́sùn tó ń ṣe tó dáa even before gómìnà Adeleke tó dẹ̀ tún ṣe láyé Adeleke kí ni àwọn nǹkan tó kù díẹ̀ káàtó kí gómìnà tó débẹ̀ ìgbà tó náà débẹ̀ ibo ni ó mẹ́hẹ̀ sí. ẹ máa wò pé òkè èèyàn wo ló lè ṣe nǹkan tó ń ṣe dáadáa kó tún dájú wọ́n ṣe ń ṣe lọ. èèyàn wo ló dẹ̀ lè mójútó àìdá wọn àti ibi tó ti mẹ́rẹ̀ẹ́ kó tó di pé gómìnà bọ́ sórí àlééfà àtìgbà tó ti wà bẹ́ẹ̀. ẹ wá níwò pé torí pé ẹni tó lówó àbí ẹni tó ṣe pé ẹni fẹ́ ẹ máa wò pé nínú iṣẹ́ tẹ́ni ẹ ti ṣe dálẹ̀ tó dẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn àmì wo ló wà ńbẹ̀ tẹ́ lè fi sọ pé ẹ̀rí lélẹ̀. àwọn tó ti ṣe sẹ́yìn àwọn rẹ́kọ̀dù ẹ̀. àwọn rẹ́kọ̀dù ẹ̀ not just paying government o both in government and private sector. tábà ní àwọ̀ wò nípa pé zoning ní òṣèlú lọ́sùn bí báyìí ló kàn bí báyìí ni ò kàn APC bá fẹ́ wá mà bẹ́ẹ̀ ẹgbẹ́ mi bá fẹ́ mọ́ mo yìí ìbúlẹ̀ rò pé ẹ̀kan ti mú ṣe west náà ní central àbí east tí ó dojú kọ gómìnà Adeleke. tó má tàjà. kò má tà kán sáwọn ẹni tó kúnjú ẹ̀ competence nìkan lò. kò síbi tí ò sí competent candidate ẹ má ṣe mí gbọ́. àmọ́ ṣe rí position yẹn àbáwọn olóyìnbó ṣe wá pè lágúmẹ̀ntì yẹn àbí ìgbàgbọ́ mi ni pé kò ń ṣe nǹkan tó yẹ ká tún máa yiri wò mọ́. ìgbà tí gómìnà Adeleke ò tí ì bọ́ bẹ̀ wọ́n ní west ló kàn wọ́n dẹ̀ rí sọ nítorí ẹ̀gbọ́n wọn blessed memory kọ́lọ́n fọ̀rùn kẹ́ wọn ṣẹ̀rù bá wọn òun nìkan ló ṣọdún kan àtàwọ̀ láti west up to that time. so ẹlòmíràn ti ṣe ẹ̀gbọ́n wa tàtà ẹgbẹ́ mi àti ẹ Alhaji Arẹ́gbẹ́ṣọlá wọ́n wá láti east wọ́n ṣe ẹ̀ẹ̀mejì àgbẹ̀ yẹn náà kọ́. so this issue pé ibìkan ni ọwọ́ kàn yẹn. gómìnà tó ṣe mínísítà lọ́wọ́ báyìí náà Adébóyè Oyètọ́lá wọ́n wá láti central àwọn náà mọ ibo wà ní níta sọ ni pé APC o ìbò nìkan àbí ADC o ìbò nìkan wò. àti APC àti ADC àti NNPP káná fẹ́ lé máa ń kó lórí oyè o ní bàbá wa tó ń wà lórí àlééfà báyìí kọ́ máa wò lù o gẹ́gẹ́ bí bó ṣe yé mi mọ́ ní kíkú. kọ́ máa wò zóní kọ́ máa mọ oyè tó kúnjú wọn. kọ́ máa wọ oyè tó kúnjú wọn ìtorí ṣe rí mo pa àwọn nǹkan tí mo sọ ń bí táwọn èèyàn bá gbọ́ àwọn ọ̀rẹ́ wa wọn ní láìkẹ́ Nàìjíríà máa ń wò pé tó bá ti belong sí bí kan ọ̀ táwọn ọ̀rẹ́ bá bí kan ó hate èèyàn ó like èèyàn èmi ò ń ronú báyẹn mo máa ń wo nǹkan objectively máa wò ókè ohun tó wà nílẹ̀ yìí máa yí ní kinní kan mi ìmọ̀ bóyá kí n sọ jáde. ẹ sọ mánu wo. His Excellency ni èwo nu wọn. Adeleke àwọn èèyàn láìkẹ́ ṣe rí ó tọ́ mo ti ní máa wọ́n gba yín ọ̀jọ̀ wọlé tẹ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ àmì wọ́n lè jókòó kò lè wọlé kíní kan àwọn kan dì camp ok ẹ má jẹ why ìtàn ṣe nífẹ̀ẹ́ don't even ask me but I know pàwọn èèyàn like ṣé you understand so èèyàn tẹ́wọ̀n iṣẹ́ dem like fine he has not been the most performing governor if you want to I mean he performed to an extent mo dẹ̀ ti sọ àwọn bíi eré àti mo rí tán ṣe dáadáa sí but náà like èèyàn ìgbà ọkùnrin àwọn fún mo kọ́ kínní yẹn lápẹ́ máa mú kóun power tẹ́ ẹ̀ bá ṣe homework yín ẹ come up with èèyàn tó lè really stand
ẹ kàn máa pariwo náà ni in a free and fair election mo ń sọ so ó dà pé mo ti fẹ́ yí ẹ̀sọ́ ọ̀dọ̀ APC jù pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí mo sọ bẹ́ẹ̀ sọ bá ní pé ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá ẹni tí wọ́n fà kalẹ̀ tí ó díje lẹ́yìn wọn tó sọ sí di wọn bẹ́ẹ̀ni Alhaji Gboyega Oyetola bẹ́ẹ̀ni tẹ́ sọ ni pé bóyá ọwọ́jà Arẹ́gbẹ́ṣọlá wọn tẹ̀lé ọwọ́jà yẹn. èmi ò bá àwọn èèyàn láìkì bàbá yẹn tó Arẹ́gbẹ́ o tani ní kí lórúkọ gómìnà Oyetola àwọn ò ní popularity ti Arẹ́gbẹ́ nínà àṣebájọ alọ́ṣun popularity ti Adeleke wà ní sọ́tò Arẹ́gbẹ́ṣọlá kò tó in my own estimation mo lè wrong kò sẹ́ni tó perfect ọmọ pa àwọn yẹn like wọn ṣe rí tí ẹ má bínú sà tí Adeleke yẹn I see it more like ìfẹ́ ni. ṣé performance ló máa ń bí popularity. popularity ẹ̀yin lẹ gbé fúnra wọn popularity Arẹ́gbẹ́ ni o àwọn náà nífẹ̀ẹ́ Arẹ́gbẹ́ o. so perform as governor. ó try but ó ní a lot of areas tí mi ò like èmi àti wọn dẹ̀ sọ bàtà jọ debate then but that's gone I don't want to revisit that. ṣé àìpọ́pùlà gómìnà Gboyega Oyetola ńgbà tán ṣe gómìnà torí pé wọn perform náà ní àlè. wọ́n perform. kí wọ́n ló ń bí popularity. mi ò lè dáhùn àárín yẹn ṣé àwọn pé gbà mí ẹlòmíì lè máa ń ní charisma tàbí pé bí wàá bí nǹkan lálálá yẹn àwọn èèyàn máa dẹ̀ ní aláìkí fẹ́fẹ́rìtì bàbá ò sí ní gbogbo fẹ́fẹ́rìtì. tó bá jẹ́ pé gómìnà Oyetola perform kí ló dé tán ìwọlé ẹ̀kejì. òun náà mo ń sọ yẹn pé èmi believe pé ká ní pé wọ́n jẹ́ èèyàn tó jẹ́ bíi tó wà mi ò mọ Yorùbá extrovert social tó jẹ́ extrovert is a very calm gentleman ẹni ọgbọ́n òṣèlú. ẹni tó bá sì le díẹ̀ tó rọ̀ díẹ̀. ẹni onídìí méjèèjì. àwọn òsìlè wọn rọ̀ ni. ìrọ̀rọ̀ he's a very serious human being but he's not the type that will just go out there and be blah blah blah. No. He's a serious perfect gentleman. ìdádọ́ lọ ń dá àwọn tí wọ́n ní. wọ́n kàn ń ṣiṣẹ́ lọ́n tí wọ́n ní. tábà ní àwòrán ẹ̀ka tó kù níbi òṣèlú tọ̀sùn ṣé pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ṣé yóò rọrùn fún APC láti wọlé padà àbẹ́gbẹ́ mi láti lé gómìnà Adeleke lẹ́yìn ọdún mẹ́rin. ẹ má yẹ kí n tàn yín any sitting governor tẹ́yìn náà dẹ́ mọ̀ dáadáa jù mí lọ torí ilé lẹ́yìn tí ń practice ni pé sitting governor pẹ̀lú ìwọ̀nba tó bá ṣe níjọba kò sábà wọ́pọ̀ tẹ́lómi dé láti mú kó ní orí ipò kì í ṣọ̀rọ̀ Ọ̀ṣun nìkan ẹ kọ̀ wo gbogbo history Nàìjíríà ó ń ṣẹlẹ̀ àmọ́ kò wọ́pọ̀ fún díẹ̀ yìí nǹkan kan dẹ̀ wà lọ́ṣun láti ìgbà tí àwọn kú Omiṣore tán ti kúrò ní èdìgbà ẹ̀ lọ sí PDP that's why mo ti jẹ́ student of politics mo ti ń wo bí nǹkan ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ ni wípé kò sí àdúgbò yẹn tí ẹgbẹ́ méjèèjì ò sí ǹjẹ́ kò síbi tí mi ò dé lọ́ṣun nígbà tí mo ń campaign gbà ẹ̀ mi ò rí gbèríko yẹn tí mi lọ sójú òrin owó kò síbi tí mi ò dé. àti APC àti PDP wọn wà káàkiri. ẹ máa rí wọn káàkiri tẹ bá tún ọba ṣe máa ń dìbò wa náà táwọn olóògbé wa ń pè ní voting pattern ẹ bá rí ibò kankan tán dì lọ́ṣun yìí wọn á sọ pé ọgá ok o PDP la APC mọ́lẹ̀ o àbí AD àbí ACN ó la PDP mọ́lẹ̀ o ẹ bá gbọ́ àwọn àjọ pín one way or the other pípín ẹ̀kọ́ máa ń pọ̀ ju ra wọn lọ from one time to the so kò síbi tí ẹgbẹ́ méjèèjì ò sí meaning that Gómìnà Adeleke ó ṣì wà at advantage except whoever tó bá fẹ́ wọn seat wọn tó bá ní a very good candidate one secondly kan dẹ̀ ní strategy kò ń ṣe strategy pé ká mọ bara wa jẹ́ eléyìí ó ṣe ó dà báwo tún ṣe ṣe tí ó dà jù báyìí lórí eléyìí ìkan dẹ̀ mọ́ personalize ẹ̀ kọ́ mọ́ pé ẹnìkan family ẹ̀ ìwà gbogbo Nàìjíríà àwọn èèyàn ti lajú ju gbogbo nǹkan tó ń sọ yẹn lọ́sìn. so ní ẹ̀sọ́ bá ní pé ìpàdé di 2026 àti lè mọ ibi tí ó wò sí. bó ṣe yé mi wọn lè fi ṣe sọ yẹn. ẹ jẹ́ bèrè báyìí pé ẹgbẹ́ wo lẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. mi ò join ẹgbẹ́ bọ̀ Tinubu mo ń tẹ̀lé. ẹ̀yin náà fẹ́ dàbí mínísítà Wike nù. èmi ò mọ̀ bóyá Wike báwo ṣèbí lówó Wike ni. wọ́n máa rí. rárá mínísítà Wike òun tó lè ṣe ìdí làwọn àwọn tó
tó bẹ̀ ṣe wà ní ẹ̀ ṣe inú ẹgbẹ́ kankan ẹgbẹ́ òṣèlú kankan. ó yẹ kẹ́ mọ̀ pé ẹ ti mọ̀ mí for a long time you are my good brother mo ní sympathy fún progressive but kò ń ṣe APC ni mo ti contest àbí èdìgbà mo kàn ti contest was a progressive party then UPN mo ti gẹ̀ so progressive ni mí àwọn bó tí mo dẹ̀ ti bá ṣiṣẹ́ lọ́sùn platform of APC ni wọ́n ti jáde mi ò ẹ̀ bá àbáyàn ṣiṣẹ́ ò kí n gbárùkù tìyàn tí ò sí APC but mo ṣe ń jókòó pẹ̀lú lónìí o independent ni mí. tẹ bá ní sọpọ́ọ̀tì ààrẹ Tinubu ẹgbẹ́ tó gbé ààrẹ Tinubu wọlé ààrẹ ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀ẹ́kẹ́ sọpọ́ọ̀tì ẹgbẹ́ òun náà ní Ọ̀ṣun tẹ̀lé sọpọ́ọ̀tì APC báyìí. ọjọ́ òru ti lọ wo péjì gbẹ̀yìn ní orí Facebook gbogbo àwọn Haúsá Tinubu ẹ̀ máa ń fọn ṣeré tèmi nù àti gbogbo àwọn nǹkan tí bàbá ń ṣe Ọ̀ṣun in blood mo love wọn àwọn dẹ̀ ni mo close mọ́ jù àmọ́ èmi ò ní díjú tẹ̀lé gbẹ́ lórí ọ̀rọ̀ ẹni tó fẹ́ jáde either APC or any other party. bẹ́ẹ̀ ṣe wá wà yóò ní láì sọ̀rọ̀ kámọ́rọ̀ ẹgbẹ́ kù nínú gbogbo ọmọ oyè tó wà ní APC lọ́sùn báyìí ta lẹ súnmọ́ jù nù wọn pé ká máa fún lágbájá ní tíkẹ́ẹ̀tì APC gẹ́gẹ́ bí ọmọ oyè gómìnà gbogbo ara mi níbi ìṣiṣẹ́ fún torí pé mo mọ̀ dáadáa ta ni. àbẹ́ẹ̀ ni. màá dúró ìgbà tó máa ń yẹn nìyẹn o mi ò lè má bí ẹlòmíì kan sọ pé òun jáde kò dẹ̀ jáde yes ó lè fẹ́ fi negotiate nǹkan mi now tí má dárúkọ ẹnìkan sìn láti pẹ́ ní ẹ̀dá pé òun step down fún lágbájá màá dàbí idiot á ní look at the platform tó lọ sórí the moon tí gbogbo ayé ń gbọ́ ó lọ sọ kàntàkàntà ẹ̀ tọ́rọ òye tó bá dìgbà yẹn tó bá mẹ́ni ẹ jáde tó bá ṣe pé ẹni tó wọ̀tẹ̀ in my own estimation ẹ tẹ̀lé mo ti nǹkan tí mo ti kì í ṣe first or second third time. tó bá yẹ pé tí wọ́n á mú kò wá wọ̀tẹ̀ ẹ tẹ̀lé gómìnà Adeleke ẹ tẹ̀lé ọmọ oyè ADC. no tí bá appraise wọn màá gbé wọn bro ẹ bá gbé mú sọ ìbòlódìbò ní mi ò kọ́ lè díjú ṣe nǹkan náà. bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ́ ní ẹgbà ti ààrẹ Tinubu táàrẹ Tinubu bá pè náà la pé adéò tí mo bọ̀ wọ́n bá mi ṣe nǹkan kan ní federal mo fẹ́ fún alápọ̀mẹ́ǹtì o tẹ́ bá gbà sẹ́yìn wá ṣiṣẹ́ ní APC fún APC ní Ọ̀ṣun. mi ò ní choice. torí bí táàdì ṣe láti jẹ. yeah because allegiance nìyẹn náà. ok táàrẹ Tinubu bá pè yín báyìí wá fẹ́ fún alápọ̀mẹ́ǹtì ẹ gbà. well why tí mi nígbà no I'm just thinking out loud why tí mi nígbà mo ti fi ìfẹ́ hàn ìlú bàbá mi náà àti ìlú ìyá mi tí ì ṣe pé nítorí pé mo ń wá kankan torí pé mo ní track record látàrí vision of hope and everything for the past 20-something years. ẹbí tí mo fẹ́ ká wá lọ́nu báyìí pé ẹ ti díje fún ipò gómìnà ìrìn àjò yín ní òṣèlú ó ti tẹ̀mí lẹ́ti díje fún gómìnà báyìí. ẹ̀ẹ̀mejì mo ṣe. ọdún wo. 2007 I came third after Aregbe. Party wo. That's Action Alliance. Action Alliance Then 2014 Unity Party of Nigeria ti Baba Awolowo. UPN. Yes. Kí wá ni ó ṣẹlẹ̀ látìgbà náà àwọn èèyàn ní Adéò tí wo tó bá ti lẹ pósítà díẹ̀ tó tún sá padà lọ sí ìlú èbó ó tún parí ìrìn àtúngbù ẹ̀ mọ́ kí ló dé. kí ni túmọ̀ pípọ́n gbúrò mi ṣé bí kí n máa jó káàkiri ní títì àbí kí n máa pariwo. àwọn tó ń sọ yẹn ó ṣeé ṣe kí wọ́n máa ń mọ̀ mí dáadáa àmọ́ àwọn tó súnmọ́ mi wọn ò lè rò bẹ́ẹ̀. ṣé ẹ jìnnà sílé. mi ò jìnnà sílé táwa ní ká wò láti bí ọdún 12 ń sìn bóyá mo lè fi passport mi hàn yín mi ò rò pé bóyá mo Nàìjíríà ni mo ń lo àkókò ju ọ̀hún lọ. ẹ bá ṣe wá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ṣé ẹni lọ́kàn àti ti díje. mi ò fìgbà kan mú kúrò lọ́kàn mi àmọ́ mo ń dúró de àkókò Ọlọ́run. 2026 báyìí ẹ sọ̀pọ̀tì èèyàn ní ẹ̀ ní díje. mi ò sọ bẹ́ẹ̀ mo ní mo ń dúró de àkókò Ọlọ́run. ìgbà wo làkókò ó tó. mi ò mọ̀ Ọlọ́run náà ló mọ̀. mo dẹ̀ sọ with all sense of modesty and honesty. mi ò mọ̀ náà. tí ó bá jẹ́ pé àsìkò Ọlọ́run bá wá tó Ọlọ́run náà ni ó sọ pátì tẹ́ lọ fún yín. bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ló máa ṣẹ́yìn mọ̀ Ọlọ́run jáde gbogbo nǹkan ni. báyìí sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn pátì kan wà tí ẹgbẹ́ wọn àti láwọn ọmọ oyè àwọn pátì tó tẹ̀lé báyìí sọ̀rọ̀ lọ́wọ́ ní Nàìjíríà pátì bíi 4 ló ń léwájú tá bá ti mú APC àmú PDP àmú ADC àmú Labour Party àwọn tó kù náà wà níbẹ̀ náà àwọn tó kù tó máa bá yín pé Alhaji Adéò tí a fẹ́ mú gẹ́gẹ́ bí ọmọ oyè fún gómìnà 2026 ṣẹ́ẹ̀ṣẹ̀. mo sọ̀rọ̀ kan fún yín ṣe rí inú rí arí ìrírí tí a bá rí nínú ìrìn àjò yẹn èmi ò rí pé fún ara mi mò ń sọ́ọ̀sì ọ̀hún
tọ́lọ́ bá máa padà sọ pé irú ẹ̀ wáyé ní ìwò níwò bí mo ṣe ń ronú gbà yẹn mọ́ pé bóyá Ibrahim fẹ́ lọ dìgbà àwo àbí kòkó bàbá ṣàánú mo wò níwò pé títà mi ẹ bá tó èèyàn á rí àwọn ẹ̀rí kan ọ̀nà kan ṣí náà ni àwọn ìṣípayá kan tiẹ̀ wá tẹ́yàn á rí pókè kíní yìí o láti pé kọ́ká tiẹ̀ rókò sídìí ebè yẹn pé ó fẹ́ẹ̀ dàbí nǹkan tó jó tó tá ṣeé ṣe nípa ti àwọn téèyàn bá gbá tò. a jẹ́ pé gbogbo bẹ́ẹ̀ ṣe díje sẹ́yìn ẹ ti ní ìrírí tó pọ̀ inú ìrírí ilẹ̀ tí wọ́n á wò pé ẹja ṣe báyìí bó ṣe mú ni. bẹ́ẹ̀ náà ni nínú àjò ẹ̀dá náà ni èèyàn ti mọ̀ pé tọ̀ bá ti parí láàárí kì í ṣe bá ṣe fẹ́ rí. bẹ́ẹ̀ ṣe wá jẹ́ ọmọ Òṣogbo mo rí pé ọ̀rọ̀ Òṣogbo mú yín lẹ́nu lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ Òṣogbo 3 ní díje sípò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun àwọn awuyewuye ń wá lọ́tún ń wá lósì àwọn kan ní nínú ẹgbẹ́ PDP wọn lóṣogbo gómìnà tí kún Òṣogbo pé tí gómìnà Adeleke bá sọdún 8 2030 Òṣogbo dìde àwọn sọpọ́ọ̀tì wọn APC ní rárá o kán mọ́ mọ́yè lóṣogbo ni ọmọ ẹgbẹ́ APC 3 ọ̀jọ̀gbọ́n Dúródoyè amòfin Ajíbọ́lá Bàṣírù àti amòfin àgbà Kúnlé Rasheed Adégòkè wọ́n díje lọ́wọ́lọ́wọ́ sẹ́yìn nígbàgbọ́ pé Òṣogbo ṣe gómìnà 2026. nínú ìbéèrè tẹ́ béèrè mi believe pé bẹ́ẹ̀ mi ṣe gbọ́ yàtọ̀ èmi ò gbọ́ pé APC sọ pé ọmọ Òṣogbo ni kó dìde mo lè wrong. àwọn ọmọ Òṣogbo tó dìde nínú APC wọ́n ní àwọn Òṣogbo nígbà tí mú wọn. kì í ṣe APC ló sọ pé kọ́mọ ìlú bàbá mi l'Òṣogbo mo dẹ̀ nífẹ̀ẹ́ Òṣogbo gan. ṣáárí ọ̀rọ̀ òṣèlú ó jìn díẹ̀ tí ó ti mo sọ bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn mẹ́ta tẹ́ dárúkọ àwọn èèyàn tí mo mọ̀ ni wọ́n tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí àmọ́ àwọn èèyàn tán lámìlaka náà tún wà tí wọ́n ń ṣọmọ Òṣogbo nínú ẹgbẹ́ APC táwọn náà tán ti fi ìfẹ́ hàn sẹ́yìn àbí tí wọ́n ti fi hàn báyìí. wọ́n ti fi hàn wọ́n láwọn náà fẹ́ jáde nínú Dọ̀tun Babáyẹmí náà. tọmọ Òṣogbo ni wọ́n. kì í ṣọmọ Òṣogbo mo sọ tán jọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun mo ń sọ ẹgbẹ́ àwọn tí mo sọ ń sìn so irú ọ̀gá mi Omiṣore Christopher ní Ifẹ̀ bàbá o so bẹ́ẹ̀ lọ ẹ má gbàgbé Ọmọwúrà rẹ̀ sẹ́nẹ́tọ̀ àwọn náà sọ pé àwọn fẹ́ ṣe these are all important personalities. ìgbà wo ni Òṣogbo ṣe gómìnà. ọmọ Òṣogbo lẹ́yìn náà lè ṣe gómìnà. mo lè ṣe tọ́lọ́run bá ló yà. ìgbà wo lẹ́yìn yóò kó Òṣogbo ṣe gómìnà ó ti pẹ́. ṣe rí n tẹ́mi sọ̀rọ̀ ẹ̀ ni pé nǹkan tá a fẹ́ kọ́ ló mátà bí ìbá ṣe gbé nǹkan tó pé a ṣiṣẹ́ tọ̀. ó máa ń ṣe àti sọ̀rọ̀ mo fẹ́ ra mọ́tò máa kọ́lé máa fò lọ sí South Africa you can do everything you want to do but have you planned for it. Òṣogbo plan bó ń fẹ́ ṣe gómìnà. èmi ò sọ bẹ́ẹ̀ o. mo máa ń tún tẹ́ ń sọ ni. n tẹ́mi sọ ni pé èmi ò tí ì rí nírí pé gbogbo Òṣogbo jókòó láti ṣiṣẹ́ yẹn. òṣèlú àwọn èèyàn gbé síwájú. kò sí nǹkan tó bàtàn bá gbóṣèlú síwájú àwọn nígbà òṣèlú tó ń gbé síwájú pé bẹ́ẹ̀ ń ṣe wáyé gbogbo àwọn olóṣèlú lè bá ṣe kíkọ́ irú iṣẹ́ tẹ́ gbé lọ́wọ́ èmi náà dẹ̀ ni àti PDP o àti APC o they are all my brothers and sisters tó wà ń bẹ̀ now ó wá ṣe é ṣe káwọn pàdé bẹ́ẹ̀ ti wáyé o mi ò mọ̀ wà mí ò tí ì gbọ́ sọ pé ok o yálà kábíyèsí tán jẹ́ olórí Òṣogbo àbí yálà irú àwọn Professor Yàyà o àbí àwọn àgbààgbà Òṣogbo mi o irú Justice Ajégbé o àwọn àgbúdọ̀ kú kan sọ pé ok o wọ́n ti jókòó wọ́n ti ń plan o wọ́n ti yan committee o wọ́n ti ní ìfọwọ́sowọ́pọ̀ lórí nǹkan mi ò mọ̀ mi ní kò wáyé but I'm not aware of it. pẹ̀lú pàṣẹ wọn sọ̀rọ̀ ẹ̀ 2026 ti dé tán n ta wọn sọ báyìí ni pé kò súnmọ́ nù kó Òṣogbo ṣe gómìnà 2026. èmi ò agree kò sí nǹkan tí ò possible n tẹ́mi sọ ni pé ẹja gbàgbé nǹkan tá a fẹ́ ká ṣètò nǹkan tá a fẹ́ ní ká dáwọ́lé. lórí ọ̀rọ̀ òṣèlú ká tó wá kó ń bẹ̀ ẹ bá fẹ́ jọyìn ẹgbẹ́ báyìí òṣèlú bẹ́ẹ̀ díje àti ìmọ̀ ṣùgbọ́n kẹkàn fẹ́ jọyìn ẹgbẹ́ lásìkò tó bá wù ẹgbẹ́ wò lẹ́jọyìn àbẹ́fẹ́ dẹ́gbẹ́ tí ń lẹ̀. mi ò dẹ́gbẹ́ àwọn sílẹ̀ táwọn kì í jọyìn ẹgbẹ́ lónìí àbí. That's a trick question. Màá láti ronú sí dáadáa. Olóṣèlú gidi ni yóò. Ṣé ẹ mọ̀ pé n tẹ́yìn sọ yìí? Ẹlẹ́faramọ́ Tinubu. Àbí o love wọn ni. Mo nífẹ̀ẹ́ wọn because àwọn nǹkan
wọ́n ti ṣe lẹ́kọ̀ọ́ mo gbé Èkó kí n tó travel ìgbà tí mo kúrò secondary school I was living with my cousin abi Bodara man 96 Aina Street Pele bus stop ní Òjòjú abi mo tún gbé ní under bridge Ìkẹjà abi okay mo dẹ̀ tún gbé ní 27 Ìgbẹ̀yàdùn Brown bus stop lóṣòdì ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni àwọn tó fáwọn lọ́kọ̀ ìsìn Spain náà àjọ lọ òun lọ fábúlẹ̀ mi lọ social grams àti ẹ̀lùgbàlẹ̀ fún òun tá à ń gbé gbà ẹ̀ ṣe rí mo mọ bẹ́ẹ̀ kò ṣe rí kí n tó travel 93 kì í ṣe gbogbo àwọn òròyìn àbí wọn kà ń pépà. Tinubu ló wá tún rọ. Sà bọ̀ máa yẹn ìgbà tí máa padà ní Nàìjíríà mi ò fẹ́ máa believe ẹ̀. Tàbá wá ní ká wò báyìí. So achievement yẹn ló jẹ́ kémi rí lì. Ìṣèjọba wọn ní gẹ́gẹ́ bí ààrẹ báyìí kan ọdún méjì náà ti lò. Ṣé ọdún méjì náà ti lò yìí ẹgbẹ́ gómìnà nípa rántẹ̀ mi ó tẹ́ mi lọ́rùn gan-an àfi fún nǹkan kan Ọlọ́run á dẹ̀ ṣe wọn àwò program yìí nítorí mo mọ̀ pé mo wà ní ATCA association our non-party member even at the national level so mo dẹ̀ máa ń sọ opinion mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan fáwọn ọ̀túnba àwọn láti tán tún close máa wọn bóyá wọ́n sọ fún àmọ́ ṣe rí lórí bí wọ́n ṣe pump owó sí states infrastructure development wọ́n ṣe ń pay down Nigerian debt tó ṣe pé wọ́n float naira even though ó níyàn lára but a máa tanra wa mọ́ rí value naira là ń ná nǹkan kan tó kàn ṣe tó ń dùn mí nǹkan kan wọn ló bẹ yín ajá jẹ́ títò kẹfẹ́ gùn ju ìsàlẹ̀ lọ oúnjẹ tán náà ní subsidize yẹn kọ́ lọ́hún lóòótọ́ wọn ti láwọn ètò ń sìn òun mo rí wọ́n tán kọ́ àwọn equipment kan wọlé mo ráwọn programs àwọn tí mo kà online lórí platform wa but èmi rí yàn as long term program ṣe okùnrin la fi ń gbé títà. Ìjọba báyìí ni pé kí wọ́n intervene lórí ọ̀rọ̀ oúnjẹ yẹn. Yes. Ó jẹ́ pé bá uniform price máa wà. Not really uniform there are different ways láti ṣe níbi àpèjúwe ṣe uniform price ó máa ń difficult láti enforce but tabakọ ṣe even simple economics way law of demand and supply whereby wọ́n á jẹ́ kí àwọn tó máa kó jẹ wọlé ẹ̀ kó pọ̀ mọ́ látàwọn olùtí gan ti cheap láti bí Thailand. Gbogbo àwọn bọ́dà wa kọ́ máa kó jẹ wọlé. Náà gbogbo àwọn regulate ẹ̀ náà ọ̀dọ́ àti rí pé for example pé bóyá on the average a máa ra 2 million metric of rice mo fi ṣe àpèjúwe ọ̀rọ̀ mi tó wá gòkè kan fún àwọn liability àti kó 5 million wọlé àwọn ètò tán nílẹ̀ láti fix the problem in the long term kọ́ máa bá yẹn lọ but for now. ẹ̀wọ̀n pé tó ebi bá ti kúrò nù ṣẹ́. àbùṣe ebi ẹ ó le díẹ̀ ebi ń bẹ lù ú. because oúnjẹ wọ́n àti sọ pé torí pé wọ́n jẹ́ dájú wa. kàmọ́tò tọrọ tó lẹ́yìn ọ̀rọ̀ oúnjẹ báyìí gbogbo yòókù wọn ṣe dáadáa. honestly gbogbo yòókù kò ì perfect but wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ tẹ́wọ̀n ti rí pé ó ti ń lọ bí dáadáa máa sọ fún yín kí wọ́n yà pé àkànṣọ bla 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 àkọ́kọ́ minimum wage àbí báyìí kọ́ wọ́n fi gbèsè ẹ̀kejì student loan pẹ̀lú bí wọ́n ṣe rí Nàìjíríà ń sìn wọ́n ṣe tún ṣe tó kó tó di pọ́n bọ́ bẹ̀ ká ní òsì student loan yẹn a lot of àwọn ọmọ náà ní lọ sí school ẹ má jà tanra wa ká gbé sentiment sí ẹgbẹ́ kan. Ẹlẹ́kẹta wọ́n ti bẹ̀rẹ̀ sí san Nigerian debt tí wọ́n san throughout Buhari's regime. Ìṣe tí Nàìjíríà jẹ. Yes àti as of last year tó ń lo ìyá in office. Ṣùgbọ́n wọ́n tó ń yá mi o. Wọ́n lè yá mi bọ̀ kí wọ́n fi ń ṣe lẹ́ máa bèrè. Ẹ máa wo the highway coastal line láti Èkó tó máa dé Akwa Ibom àti Calabar. Game changer ni na. Àwọn èèyàn wọ́n sọ pé apálẹ̀ Yorùbá ń bí ààrẹ Tinubu ò wọ̀dọ̀ wa. Ọ̀nà náà tó wá láti Èkó lọ Oǹdó lọ gbogbo ẹ̀ báwọn pé Lagos Ìbàdàn expressway wọ́n ti ṣe dé púpọ̀ wọ́n ṣe báyìí wọ́n náà ti approve pé bọ̀ wọ́n bẹ̀rẹ̀. Bóyá àwọn èèyàn ó ti pẹ́ wọ́n ti travel lọ bẹ̀. I will share a video with you after this program please of a guy online ó wà lórí Asgawa tó ń sọ wípé Ọ̀wọ̀ Oǹdó yẹn actually iṣẹ́ ti lọ rẹpẹtẹ ń bẹ̀ ó dẹ̀ gbé wọn fídíò yes. Wọ́n lọ já mọ́ Ìbàdàn bá. Wọ́n ti bẹ̀rẹ̀ ní axis Ọ̀wọ̀ mọ́ Oǹdó kankan báyẹn that dualize tó ti ń ṣe bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí láwọn sọ pé àwọn òṣèlú kan nílẹ̀ Yorùbá that's not true so coastal highway tí mo sọ̀rọ̀ ṣe bí Èkó náà ti bẹ̀rẹ̀ láti Lekki Abraham Adesanya wọ́n ti ṣe over 40 kilometres on that axis now tó jẹ́ 4 lane pẹ̀lú náà and everything already mo ní fídíò ẹ̀ náà máa tún ṣe. pẹ̀lú tẹ̀sán wáyé sí ní tẹ̀sán ni pé ààrẹ Tinubu sọdún 8. lógo tọ́lọ́run o kọ́lọ́run fún lálàáfíà tẹ̀lé ogun. because wọ́n bẹ̀rẹ̀ right this is not sentiment
ibi tí wọ́n weak sí ní opinion tèmi mo ti sọ but mi ò tí ì rí any government in the history of Nigeria tó ṣe wípé adúrú owó tí wọ́n ń kó fáwọn gómìnà kan fi túlù wọn ṣe tó bá dẹ̀dà bírọ́ ẹ lọ wò ó document wà fún record ẹwà wọ́n fún wọn freedom wọn láti lè ṣe ìjọba bó ṣe kàn ṣe and that is what you call true federalism. ká tó wá máa lọ lé ẹjọ́ lọ sí Icon Universal Polytechnic kí ni àwọn tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ nípa ilé ìwé báwo ni ó ṣe ń lọ sí. ọpẹ́ ní fọ́lọ́run a bẹ̀rẹ̀ àjọ ibi ọdún 9 àtàkọ̀ sẹ́yìn àmọ́ báyìí Ọlọ́run ti gba gbogbo nítorí pé bá a ṣe ń dàgbàsókè sí kódà ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi ìdàgbàsókè tá a ní bẹ́ẹ̀ náà là á ní àwọn ìgbèníjà kan àwọn méjèèjì ọ̀rìn inú ìgbé ayé ni àwọn ìgbèníjà tá a ní àfi ń kẹ́kọ̀ọ́ bá ṣe lè máa tún ṣe sí gbogbo àwọn tó bá wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun especially àwọn òṣìṣẹ́ ìjọba opportunity wà fún wọn láti wá ṣe part time full time náà wà. àwọn akẹ́kọ̀ọ́ àgbà bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ nípa kíni. a ní àwọn programs tó pọ̀ à ń ṣe business administration à ń ṣe accountancy à ń ṣe electric engineering and electronics à ń ṣe computer engineering à ní statistics à ní science laboratory technology right now àti ní law gan ND law yes a new program pẹ̀lú MBT approved and accredited ẹ lè check wa on MBT and JAMB platform. so pátá mi yẹn báyà bíi weekend náà mọ̀ wá. a máa ń design ẹ̀ ni. olúkàlùkù ó mú àsìkò tó bá rọ̀ lọ́rùn. a máa design program fún wa a ní standard one fún weekend a ní tonírọ̀lẹ́ náà. ọdún mélòó ni wọ́n lò. ọdún 2 sí 3 ẹ pé for example ṣe tó ń wá ní every ọ̀sán fún ọjọ́ 5 ẹ lè fi compare ẹni tí ó ṣe wá Saturday nìkan Saturday Friday nìkan ló wá. àwọn tó bá jẹ́ bíi ọmọléèwé tó ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama ńkọ́ táwọn náà ṣe àyè wà lọ́dọ̀. bẹ́ẹ̀ ni ayé wà. irú ẹ̀kọ́ wo ló lè kọ́ ń bẹ̀. àwọn náà ló kà kalẹ̀ fún yẹn náà computer science náà wà ní ìtìsọ̀ yẹn náà fún yín sìn so we have computer science we have computer engineering. ọdún mélòó làwọn ó lò. 2 years náà ni. ìwé ẹ̀rí wo ni wọ́n gbà. national diploma. ìyẹn náà máa ń pè OND. exactly. ibo nílé ìwé ọ̀hún wa. ó wà ní Ọdúnọlá farm ní Ọba Adésọjí Adérẹ̀mí expressway téèyàn bá lọ sí láti Ògùnlù àtéèyàn bá lọ sí Délé Yẹsà. ọ̀nà bábọ̀ ọ̀nà yẹn. ọ̀nà bábọ̀ ọ̀nà yẹn kẹ́ tó rìn kìlómítà kan lápá àlàáfíà ẹ ti máa rí bẹ́ẹ̀. sáìdì di Islamic college kan. in fact nǹkan tó fi bàtà bí ẹsẹ̀ 15 sọ́dọ̀ wà náà bẹ́ẹ̀. báwọn ìwà fẹ́ wá wọ́n lè wá gba fọ́ọ̀mù anytime wọ́n ti débẹ̀ wọ́n rí yàn. tán bá ti débẹ̀ wọ́n á bá sí. ìjẹ́ nọ́mbà tán lè pèsè iṣẹ́ mọ́ lórí àbẹ́lẹ̀ owó ní fóònù. ó wà 070 61 52 51 18. ẹ bá àpẹẹrẹ kan sí. 070 61 52 51 18. ìyẹn Universal Icon Universal Polytechnic Òṣogbo. gbogbo ìwé ẹ̀rí dalẹ̀ ní látọ̀jọba ìjọba àpapọ̀ àti Ministry of Education àti MBT táwọn náà tán lè ṣèwádìí tí wọ́n lè ṣèwádìí fún un. tọ́ ẹ ṣe wọ́n mọ́ Nàìjíríà ẹ rí i pé lóòótọ́ àwọn tá a jù sódò ẹja ńlá ló gbé o ìmọ̀ wọn nílẹ̀ Nàìjíríà àti lókè òkun náà wọ́n ti fi bá wa dá sí ètò lénìí. àlejò mi látàárọ̀ àwọn náà ni Alhaji Honourable Ibrahim Adeoti tí wọ́n jẹ́ Director Icon Universal Polytechnic Òṣogbo wọ́n tún jẹ́ journalist wọ́n tún jẹ́ olóṣèlú wọ́n ti díje sípò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun nígbà kan rí. bàbá pé ìjọ mi ìṣẹ̀dá wa ló. kí ni ìmọ̀ràn yín fún gbogbo ọmọ kí ni ìmọ̀ràn yín fún gbogbo ọmọ Òṣogbo àtọmọ Ọ̀ṣun àtọmọ Nàìjíríà tó wù wá báyìí. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mi sọ láti wẹ̀ lórí ẹ̀yin tẹ̀lé wa tẹ jáwọn àbúrò wa the generations in the 40s honestly I'm very very impressed you Betta Adewale àbúrò mi dáadáa Galadima the lawyer all these guys you know whenever I look at it pé this is the kind of future I've been praying for. ìmọ̀ràn mi f'Òṣogbo náà ni pé ká máa ronú ìlú ká tó ronú ara wa. Tá bá ronú ìlú ká tó ronú ara wa, ìlú a lè gbélé ayé láíláí. Life and power they are transient. Ṣé wá rí iṣẹ́ tá a ṣe lórí àwọn tí a encourage, àwọn tá a invest into, ìyẹn ló máa speak for future. Àwọn náà tún lọ invest lórí ẹlòmíì. Ìjọba gbogbo táwọn sọ nìkan jáde Ibrahim Ṣọlá jáde ẹbí mo kàn rẹ́rìn ni. Ṣọ́ọ̀tì burúkú ẹgbẹ́ wa tá a pè alágbáyà yìí ká jókòó ká mú kan nínú generation tì í.
ṣé bó ṣògbó lala nífẹ̀ẹ́ ajá prove ẹ̀ náà. ó gbọ́dọ̀ kọ́ sọ pé èmi ló kàn èmi ló kàn. ẹ gbogbo nǹkan ogun náà àmọ́ tọ̀ gbogbo ẹ̀ tó bá ṣàdébẹ̀ tọ́lọ́n bá kádàrá débẹ̀ kán rántí ìlú kán dẹ̀ rántí àwọn gbogbogbò kán fi ṣe alákọ̀ọ́kọ́ nítorí tá a bá ń lérí pa dọ̀là lè má dalẹ̀ yìí o tá a bá dẹ̀ ṣẹlẹ̀ onítàn máa sọ lọ́la. ẹ ṣeun ǹjẹ́ lóko olóòtú ètò yìí Babátúndé Rájí Wásípà àkàndò onímọ̀ ọlọ́wọ́ ọwọ́ rẹ̀ àmúlélé amúgbálẹ́gbẹ̀ẹ́ olóòtú ètò gbogbo wọn náà àjọ wásóde ètò yìí ni Mukhtar Abiodun lóko tèmi jẹ́ ajẹlọgbọ́n lórúkọ bàbá tó bí mi lọ́mọ lálẹ́dẹ̀ Òṣogbo èmi ní gbòǹgbò bí àgbà ajókòó àgbà má ti pè ránṣẹ́ ọmọ kékeré àdùwà àgbà níkùn títí ìgbà mìíràn máa pàdé mẹ́jẹ̀ pàpé pé màláìka apá ọ̀tún áńgẹ́lì apá òsì wọn ń kọ́ṣẹ́ èmi àti ẹlẹ́ ẹjẹ́ àṣerere tó rà ń bọ̀ wá jábọ̀ fúrúdùmarè ọba tó dá wa ń jọ́ kan títí ìgbà míì ọ̀hún káríra láyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa ó dàbọ̀.